ẹjọ́ odò fídíò là ń ṣe fún gbogbo odò. Oh!
káwọn olùwà lùlù fún àbí wà ní tán ló lù títà gbé ṣé tó fẹ́ tọ̀ ní. Ọ̀fílẹ̀.
tiẹ̀ gbé ọ. Ya. Oníkúta abẹ́lẹ́dẹ oníkúta igbó tó ti rí fídíò rẹ̀ ó lè rí. Oníkúta jẹ́gbẹ́ fídíò yìí ẹ lọ wo YouTube ẹ wo YouTube bẹ́ẹ̀ ni bíi fóònù ẹ lọ sí YouTube ẹ lọ Sekere TV kò ṣe ń gèrè TV ní YouTube ẹ rí wo bẹ́ẹ̀ ẹ rántí wo tó fẹ́ wo pa. Wọ́n ṣe sí di fídíò yẹn ẹ lọ wo ló Sekere TV ṣẹ́yìn wà bẹ́ẹ̀ kí lẹ́bi èyí lẹ fún mi ṣe kò wúlò ó fẹ́ pápá sí di fi ẹ̀rín tó pọ̀ lọ́wọ́ yìí kò wúlò àbọ̀ ọmọ tí mo ṣe fún ọ. Wọ́n lọ lórí ẹ̀ máa lọ rí báyẹn.